Actor Olaiya Igwe sọ bọ́ǹbù ọ̀rọ̀ lu Koko Zaria lórí ọ̀rọ̀ Lawori tí wọ́n fọ́gò mọ́ lórí ní pàtí wọ́n lọ́bọ onírọ́ ní Koko pé ó ń pa pẹ́ẹ́pẹ́ rọ́ wọ́n ní ọ́bì ẹ̀ ni kó máa pààrọ̀ àṣe nǹkan níbo la tún já sí ẹ̀yin èèyàn ẹ wò ó nínú fọ́nrán yìí ẹ máa gbàṣírí bí Koko Zaria ṣe ń ṣe errand boy fún MC Olúọmọ àti bí gòtán pamọ́ Lawori lórí ṣe ti affect ojú ẹ̀ méjèèjì nǹkan kì í sínú fọ́nrán yìí ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ before kí n tó gbé fọ́nrán yẹn wọlé ẹ jọ̀ọ́ ẹ máa bá mi follow Digi Naija online TV backup page lórí ayélujára Facebook link tó máa gbé yín débẹ̀ ó wà lábẹ́ fídíò yìí once tẹ́ bá ti click lé lórí tààrà ló máa já yín sórí Digi Naija online TV backup page from there ẹ máa gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan. Náà ẹ jẹ́ ká jọ wo fídíò Olaiya Igwe ká gbá wọn wọ̀tọ̀wọ̀tọ̀ tó tún jùlọ Koko Zaria this time around. À ń gbọ́ ìròyìn finifini pé wọ́n ní bàbá Lawori ti gba owó lọ́wọ́ Koko Zaria so àmọ́ how true lọ̀rọ̀ yẹn. Lágbè kò jẹ́ pé lójú àlá ẹ̀wọ̀n káyọ̀ máa ń gbowó lójú àlá. That's one. Number two. Ta ló parọ́ Bello? Ẹni sùúrù dádì. Mr. Bello ẹni ló ta ló pa. Koko Zaria ọba onírọ́ ni kò lè fún Lawori lówó láyé. Ọba wà nínú onírọ́ ni. Ẹ̀rí prógámù yìí àṣejẹta àti ẹ̀ṣẹ́ di 2 o'clock. Ẹni ẹ pè wọlé ó ní bàbá. Koko Zaria irọ́ ló pa Lawori ò kí ń parọ́ bàbá Lawori ò kí ń parọ́ láíláí bàbá yẹn máa ń kírun kò kí ń parọ́ wàláì bàbá yẹn ò kí ń parọ́ mo ti mọ Lawori ti pẹ́ bàtàwà kékeré bàbá yẹn ò kí ń parọ́ irọ́ ni Koko pa gbogbo tó ń sọ yẹn irọ́ ni Koko pa. ẹ jẹ́ kí sáré sọ nǹkan fún yín tí Olúọmọ ò bá fẹ́ lọ sí pátí bóyá ó ní meeting pẹ̀lú gọ́vnà bóyá ó ní meeting pẹ̀lú aṣíwájú bóyá ó ní meeting pẹ̀lú àwọn top people tó bá ní òkè pátí yìí o hello ẹ̀gbọ́n mi tí bá ní yes ṣé ìmọ̀ wà round pátí ìjọba ìṣẹ̀ bàbá mi ṣá máa lọ ó mọ̀ pé òun ò ní lọ o àkọ́kọ́ asọmọ́dà àbígbà tó náà lọ máa ní àti ìṣíwájú ó mọ̀ pa ẹ̀. mo ní mo location mi ò ní lè lọ ìtì ń bá dẹ̀ tí mi ò ní location tí ń bá máa lọ máa ní òkè MC ọ̀yá kájọ lọ kó sí wàhálà máa lọ láì mọ̀ye téèyàn bá wá lọ tí ò bá ní lọ pátí yẹn á wá ní mò ń ṣeré ni èmi ò ní lè lọ mo ní meeting ní báyìí o ọ̀tẹ̀ ẹ máa bá wọn lọ o okay oya no problem in most cases Koko Zaria ló máa ní kó lead àwọn national union lọ èmi ò pẹ̀lú àwọn tó ń lead lọ o I'm a theatre practitioner ọ̀nà jí ọmọ lójú now àwọn afúnlówó pé kó náà fún oní nǹkan ọmọ àlè òní náà o. Kò ní ìṣòwò yẹn kò ní ìṣòwò láyé àwọn lọ ságbo dáadáa náà ṣe ìdájọ́ fún mi kò ní náwó yẹn o kò sí wọn bẹ́ẹ̀ àwọn lọ ságbo dáadáa kò sí wọn bẹ́ẹ̀ gbogbo wọn yẹn náà pa ìpapọ̀ ló máa tọ́jú ẹ̀ ni gbogbo yẹn náà kó papọ̀ tó fi sọ́ di Gausu Melaya. ọkọ ẹ̀ nìyẹn. So ọba lèmi máa ń pè àbúrò mi tó pè mí sẹ́yìn tó ní ẹ̀wà ẹ̀gbọ́n mi tó rọ́ ọmọ ẹ̀gbọ́n mi òun ló bí ọmọ tí mo pè mí celebrity lọmọ náà ẹ jẹ́ ńlá orúkọ ẹ̀ mọ́lẹ̀ mi láṣìírí SOJ ìsọjí ọmọ bá ń kẹ́ni ó ní ẹ̀gbọ́n mi mo fẹ́ rí mo ní kí ló dé ẹ̀dẹ̀ Koko Zaria ọba mo ní sẹ́yìn lọ́ba ṣé ọba tí ilẹ̀ sọ ni àbí òun ti jọba lójoojú mo ní kò jọba o mo ní wá ọba arọ ni o tó bá ti parọ́ máa pariwo ọba òun náà dé pariwo ọba o so kò kì í yé èyí tẹ wà ń bẹ̀ ó ní okay so ẹni tí mo mọ̀ gidi dáadáa yìí nígbà tí ó ná òkúta mọ́yàn lórí tó wá náwó fún ìyàwó ẹ̀ táwọn àwọn èèyàn ìyàwó dẹ̀ sunkún dẹ̀ ìgbọ́n owó ẹ̀ àwọn kan dẹ̀ ń ṣá kí ló ń náwó fún ìyàwó ẹ̀ fún. Láti bribe. ok ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín ìgbà àkọlẹ̀ lèmi náà Esther dog èmi mọ̀ bẹ́ẹ̀ èmi ò dẹ̀ ẹran kóníṣó ńlẹ̀ mo lọ bí ṣe o mo lọ gbá mo la wàhálà tiẹ̀ I did not go there. Ìgò tó là mọ́ lórí ẹ̀ kì í ṣe nǹkan kékeré ìgò máa tẹ̀ ó ní méjì gan. I did it because of revelation. Ìgò máa tẹ̀ gan ó ní méjì gan tó ta lọ. Lawori ibi tó ń làgò mọ́ lórí yẹn ẹ mọ̀ kébẹ̀ yẹn part of ibi tó dangerous ní nínú ẹ̀yà ara.
Lawori tẹ̀ ń wò yẹn olóye ni o ìgbà tí dókítà máa kọ rìpọ́ọ̀tù tó ṣẹlẹ̀ sí bọ́n ṣe làámọ́ lórí ó ti affect ojú méjèèjì. kábíyèsí Ọlọ́run àwa náà mọ̀. pẹ̀lú èjì àgbàlagbà tó jìnnà sí wọn Koko Zaria àtàní ẹ́ tó nítorí pé ẹni tó ju ẹ lọ ò recognize ẹ ìyẹn ò rí ẹ ìyẹn lè má rí ẹ tí wọn bá wà lórí stage wọn máa wá tẹnubọ yàn létí ni hello àwọn alágbèdá ti dé o kíní kan so program ló ń ṣe o tún wá ránṣẹ́ àwọn alágbèdá ti dé o ó dẹ̀ wá báyìí program ló ń ṣe ó dẹ̀ wá báyìí ó dẹ̀ tún kí ẹ o tún wá alágbèdá ti dé o ṣé àwọn olùwà ló ń ṣe ní tó gbéraga tó gọ̀dé. Ó ga o kán fowó rányàn ṣẹ́ lójú àgbo kó má tún lè nà it is well but ẹ̀yin èèyàn ṣé bí wọ́n ṣe máa sweep ọ̀rọ̀ Lawori sí under the rug rèé because matter yóò gain attention tó sincerely by now ó yẹ kí a ti rí fèsì ẹni tó fọ́gò lórí Lawori by now ó yẹ kí Koko Zaria ti provide ẹni yẹn by now ó yẹ kí ọlọ́pàá ti kó everybody ṣé torí pé bàbá Lawori ò wá lówó lọ́wọ́ náà ṣe fẹ́ yàn án jẹ báyìí and àwọn other actors and actresses àwọn míì náà dákẹ́ nínú wọn kódà ẹgbẹ́ wọn go take action bó ṣe yẹ kán take ẹ̀ báyìí náà yẹ kọ́lọ́pàá ti kó gbogbo èèyàn lóòótọ́ àwọn kan support ẹ̀ wọ́n dìde wọ́n support ẹ̀ bíi bàbá Olaiya Igwe àtàwọn míì náà but the matter yìí ò gain attention tó wọ́n ṣe nǹkan tó yẹ kán ṣe tó bá ṣe pọ́n ti fún Koko Zaria gbẹ tipẹ́tipẹ́ ni á ti provide ẹni tó fọ́gò lórí bàbá Lawori àánú wọn dẹ̀ ṣe mí àánú àwọn Yorùbá Nollywood actors and actresses àánú wọn ṣe mí tó máa fi lè jẹ́ kí Koko Zaria ò ṣe lé ìkómú jẹ ká ṣàmọ̀ pé àwọn ti di igbá àṣànwọ́ lọ́wọ́ àwọn ọmọ onímọ́tò wọn á tún ṣèmí tó tún ju eléyìí lọ fún kan nínú wọn gbogbo àwọn tó ń hùwà kò kàn mí pàṣán tán fi nà yálé ni ó ń bẹ lórí àjà fún ìyàwó kò kàn mí wọn tó bá yá mọ́kànmọ́kàn lóye á padà kà wọ́n náà lọ́jọ́ kan some of them dákẹ́ bíi pé kò kàn wọ́n báyìí kán má wọ́rì ní tó bá jẹ́ kí mátà Lawori kó lọ bí eléyìí kán má rí ẹni tó fọ́gò lórí Lawori kí wọ́n dẹ̀ bá Lawori gba ìdájọ́ òdodo kán ṣàtìrẹ́dì pé àwọn ti fi ra àwọn wọ́lẹ̀ níwájú gbogbo àwọn ọmọ onímọ́tò yẹn kò sí nǹkan míì tó jù bẹ́ẹ̀ lọ kí ló opinion ti yín ẹ̀yin èèyàn ẹ má bá mi jù sí comment àní kí n kàn kí tó máa lọ ẹ̀yin èèyàn ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online television backup page lórí ayélujára Facebook link tó máa gbé yín débẹ̀ wà lábẹ́ fídíò yìí ẹ̀yin ẹ kàn click link yẹn tààrà lẹ máa já sórí DigiNaija online TV backup page lórí ayélujára Facebook but from there ẹ máa gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan bàbá ṣe ń jù síbẹ̀ ní kẹ̀sì máa bá mi like and share fídíò yìí títí dìgbà míì tá a tún jọ máa pàdé ó dàbọ̀.